Oh God! Láyé wọlé àtọ̀dá ẹ bá sùn bí tẹ bá wà bí ilé sọ̀rọ̀ bàbá ò gbọ́dọ̀ sùn. Nígbà tí ọba àbàkẹ́ wálé lọ sí àbẹ̀wò sí Sultan Sokoto, èyí gba omijé bàbá yẹn ò ní sùn bí tó wà. Àmọ́ nǹkan tó lè padà ṣẹlẹ̀ gbogbo wàhálà tí bàbá yẹn ṣe Ọlọ́run máa yẹ kó já tásán. Mo tún dé mo kí gbogbo mo kí bàbá ṣe ń kí mo kí ẹni tó bá wo ètò mi mo kí ẹni tó bá padà wò mí. Lórí kọ́ àwọn kọ́mẹ̀ǹtì kan tí mo rí òun ni mo fẹ́ rí àtẹ lórí. Wọ́n ní Sokoto pé ara Ọ̀yọ́ empire ni. Ọ̀yọ́ empire ó fẹ̀ dé Sokoto débi pé àwọn ọba Sokoto láyé àtijọ́ abẹ́ Ọ̀yọ́ ni wọ́n wá. Ọ̀rọ̀ tá fẹ́ sọ ò pọ̀ fídíò yìí máa short. Ṣe rí tá bá ń bára wa ṣe rí wọ́n ní tá bá ṣe wà yìí ọmọ ìyá ni wá ṣe rí ọmọ ìyá méjì tí a bá wọnú ilé tá bá bára wa sòótọ́ ṣóye yín sí ìgbà míì á bínú síra wa bọ̀ tó bá yá òótọ́ yẹn. Ìgbà tí a call attention pé ṣé àwọn tó bà civilization àwọn baba ńlá wa jẹ́ ṣé àwọn olóyè ayé ká wá fi gún lọ́rẹ̀ẹ́. Àwọn kan comment wọ́n ní pé because àwọn ìtàn kan wà tá à ń pa tí ò make sense. Wọ́n ní ara extension Ọ̀yọ́ ebi ò gbọ́ rí o pé Ọ̀yọ́ empire dé Sokoto pé kódà ọba Sokoto tẹ́lẹ̀ abẹ́ Ọ̀yọ́ ló wà abẹ́ Aláàfin ló wà. Ẹ jọ ṣé ìtàn gidi nìyẹn because àwọn ìtàn kan wà tá à ń pa tí ò jẹ́ ìtàn tó buyì ìtàn ìbànújẹ́ ni now okay it's just like now. Mo ti jẹ́ class captain rí èmi ni best student àwọn tó wá jẹ́ àbíkọ́ yẹ pé okay mo jẹ́ bẹ́ẹ̀ class captain ni mí I was the best student. Àwọn ọmọ tí mo wá ń kọ́ ní ìwé ńgbà tí mo wá ń kọ́ àwọn tó ń jí mi wò wọ́n ti wá above mi. Mo wá ń sọ pé I'm still a class captain is there any sense in it? So kí ni mo try láti sọ ni pé tó bá jẹ́ pé lóòótọ́ ni Sokoto jẹ́ ara extension Ọ̀yọ́ empire nígbà náà tí emir Sokoto àbí Sultan tó wà lábẹ́ Aláàfin ṣùgbọ́n tó wá jẹ́ pé ní Nàìjíríà lé ní Sultan Sokoto ó wá jẹ́ olórí ọba. Ṣé àwa ló wá yẹ ká lọ bá ọba Sokoto àbọ̀bá Sokoto ló yẹ kó máa wá? Then ìtàn ayọ̀wò ló wà nínú irú ìtàn wo ló wà ń bẹ̀ là ń pa. A ṣáà gbọ́nú ìtàn pé àwọn ìran yìí àwọn ló ba gbogbo nǹkan táwọn bàbá wa ṣe jẹ́ tí wọ́n wó Ọ̀yọ́ ilé. Táwọn bàbá wa gbìyànjú láti rebuild Ọ̀yọ́ ilé padà wọ́n tún mú Ọ̀yọ́ ilé tí wọ́n wó tó sọ Ọ̀yọ́ ilé di tó wá di ìtàn. Àwọn ló stop vision. Ẹ mọ̀ pé tá a bá ń ṣe ẹ̀fẹ̀ ó yàtọ̀ sí pé bóyá o fẹ́ blog pé okay o pé èèyàn sọ o fẹ́ blog o fẹ́ sọ kò sí. Ọ̀yọ́ empire vision ni vision àbí vision bàbá wa Ọ̀rànmíyàn. Àwọn kan sọ pé initiative Odùduwà gan ni pé Odùduwà ló bẹ̀rẹ̀ bọ̀ kì í ṣe bẹ́ẹ̀ là ń lọ léni. So ó dẹ̀ ń grow lọ àwọn àlejò kan dé wọ́n náà gbé ẹ̀sìn wá. Ṣé mọ̀ pé nígbà yẹn àwọn bàbá wa ò ń ṣe mùsùlùmí oníṣẹ̀ṣe ni wọ́n because Ọ̀rànmíyàn Ifá ni wọ́n dá fún Ọ̀rànmíyàn kúrò nílé Ifẹ̀ pé ibi tí ilẹ̀ bá ti yọ̀ àbí so Ọ̀rànmíyàn jó nífá kódà Ṣàngó òun náà tẹfá wọn ní ọ̀kan ọ̀rọ̀ méjì ló bí Ṣàngó Aláàfin. Kí ni mo ń gbìyànjú láti sọ ni pé Ọ̀rànmíyàn kẹrẹ wọ́n tún wá sọ pé Ọlọ́bàtálá ni wọ́n pe Ọ̀rànmíyàn. Ìdí nìyẹn tán ní Ọ̀rànmíyàn ṣe máa ń lo ẹfun tó fi wọ́n ló máa ń kunra ẹ̀ ní ẹfun. Ọlọ́bàtálá ni
Ọbàtálá ni Ọlọ́bàtálá ni ìyẹn Ọ̀rànmíyàn fúnra rẹ̀. So àwọn àjèjì yìí wọ́n wá gbé ẹ̀sìn wá. Ìgbà tán gbé ẹ̀sìn wá pẹ̀lú ẹ̀sìn tó ń gbé wá yìí, wọ́n fi ẹ̀sìn yìí wọ́n fi wíkìn àgbà, because gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí bí o kò ń ṣètò ayọ̀. Kábíyèsí, mo rí yín pé ẹni tó ti jẹ́ ọmọ ọ̀dọ̀ bàbá mi rí, tó wó ilé tí bàbá mi kọ́, òun ni mo wá sọ pé mo wá fẹ́ fi ṣọ̀rẹ́ padà nítorí pé ó ti wá jẹ́ head. No, now because Ọ̀yọ́ sì ti di Muslim. Ẹni tẹ́ sọ pé ó jẹ́ àtẹni abẹ́ yín ló wà látijọ́, òun ni olórí yín sí náà. Àwọn olóyin indoctrinate wa. A rí pé Muslim ti wa, àwọn Fúlàní ni àwọn ni colonial wa. Ti Fúlàní àbí ẹ ti rí kí àwọn Àràbó máa wéru tùbọ̀, ṣe bá àwọn Àràbó ṣe máa ń múra, ṣàràbó múra báyìí. Aṣọ Fúlàní là ń wọ̀, yàtọ̀ sí bóyá ti àwọn eléyìí tó máa ń gbọ̀rọ̀ yẹn. Gbogbo ìmúra Muslim wa ní ilẹ̀ kóòtù òjire, ìmúra Fúlàní ni, kò ń ṣe ìmúra àwọn Arab. Ojú ti là, ẹni tójú ẹ̀ bá ríran lọ Google àwọn Arab. Gbogbo la máa ń rí Prince. Mo follow Prince Mohammed, ẹ mọ̀ kó like Prince Mohammed, like Facebook, ó like social media gan. Ẹnìjọ́ mẹ́ta èmi ò follow ẹ̀bí tẹ́lẹ̀ mọ́, MBS mo follow ẹ̀ gidi gan. Ó like social media gan. Bó so àgbẹ̀ social media, bó ṣe hàn pé ṣe young man. Mo follow àwọn Arab dáadáa, mo fẹ́ mọ̀ nípa Arab culture. Mo wá follow àwọn Arab, apart from pé mo ní àwọn ọ̀rẹ́ tó jẹ́ Arab. Mo bá àwọn ọ̀rẹ́ Muslim Arab ṣe. Mo tún wá follow wọn lórí social media kí n fi lè mọ̀ nípa wọn. Ìjọ́ wo lẹ ti rí Àràbó kan kó múra báyìí rí? Dressing táwa ń pè ní dressing Muslim, dressing Fúlàní ni. Yes, so which means pé Fúlàní padà rẹ́yìn wa, and that is why tó fi jẹ́ pé lẹ́ni Islam ló máa decide fate ọba ní Ọ̀yọ́. Ó dùn mí o, because bàbá Adéyẹmí of blessed memory, bàbá yẹn gbìyànjú gan, and what we expected was the legacy of that man. Bó tiẹ̀ jẹ́ pé inú Muslim náà bí bàbá sí, but ìgbà tí bàbá máa ó dùn mí. Bàbá yẹn ṣiṣẹ́ gan. Bàbá Adéyẹmí tó lọ, he actually worked hard to bring back the pride. Bàbá Adéyẹmí tó lọ, oh, he worked hard to bring back the pride to that throne. But àwọn tí bàbá yẹn fẹ́ yìí sílẹ̀ fún àmọ́ hope, we don't know what is going to come out of that throne. Oh God. Láyé wọlé àtọ̀dá, ẹ bá ń sùn bí tẹ bá wà ní ilé sọ̀rọ̀ mọ́tòrò òbí ń gba ojú mi. Bàbá ò gbọ́dọ̀ sùn. Ẹ wo, mi lè ṣe ṣó mọ́, ó dàbọ̀. Bàbá yẹn ò ní sùn bí tó wà. Àmọ́ nǹkan tó lè padà ṣẹlẹ̀. Gbogbo wàhálà tí bàbá yẹn ṣe, Ọlọ́run máa yẹ kó já sásán. Ó dàbọ̀.